kí ló rúkọ ẹ̀gbọ́n yìí yẹn. lọ ní kan wá fún yẹn kankan 10 million yẹn kankan kìíní ìṣẹ̀lẹ̀ ló ọkọ gbogbo Yorùbá gbà yín ni ṣètìlí iṣẹ́ tá à ń ṣe báyìí gbogbo lé báyìí iṣẹ́ inú là ń ṣiṣẹ́ gbangba èní 3 oṣù kọkànlá èní ní Wednesday àbí èní Wednesday ìyàwó olùṣọ́rè ọ̀nà ti ẹ má sá ọ̀nà ti gbólùṣọ́ lọ kò ní pẹ́ ń sá ìyàwó olùṣọ́rè ọ̀nà ti gbólùṣọ́ lọ ṣe ń gbọ́ ògbólé èní 3 oṣù kọkànlá láwà yìí èní 3 èní Wednesday ó ń ṣẹlẹ̀ lénìí so àárọ̀ lẹ́tí spam sọ́pa Yorùbá nation kí Yorùbá dá dúró. ìgbà tó bẹ̀rẹ̀ service ní nǹkan bí after 12 sí to 1 àwọn kan ẹ lọ́nà àwọn pípù yẹn dé wọ́n ní kí gbogbo àwọn pípù wo. àwọn Fúlàní yẹn. ṣẹ̀dẹ̀ rí dájú pé Fúlàní ni wọ́n. bẹ́ẹ̀ ni Fúlàní fóònù yìí ti lọ. Fúlàní ni gbogbo wọn so ibi tó ti ní kí gbogbo wa kúnlẹ̀ bí ta ti kúnlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń search gbogbo ara wa wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ̀ wá ní gbogbo ara ta ló ní fóònù a ní kò sí fóònù lọ́wọ́ wa ta ló ní fóònù a ní kò sí fóònù wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè pé bolówó wà á là lówó lọ́wọ́ wọ́n mú ọkọ mi kọ́ ìbẹ̀rẹ̀ sí ń gba létí nìyẹn wọ́n bọ́ sí alọkọ yín yẹn ìyẹn olùṣọ́ tó wà níbà yìí pásítọ̀ ṣọ́ọ̀ṣì yìí bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ń bù. ok ngbà tó ṣe gbé ṣe ìbóbìnrin ni ẹ̀yin náà kí ló wà fà tí wọ́n gbé ẹ̀yin lọ. ibi tẹ́mi bẹ̀rẹ̀ sí pẹ̀lú ọmọ lèmi ti ń gbàdúrà kọ́lọ́run jọ kó dàbọ̀ rẹ̀ bò wá. ok kìyàn mélòó ni wọ́n bá sùn bíbà yìí. èèyàn 3. ṣé wàá bí gbà tó ń bá wọn sùn. mo wà níbẹ̀. lójú yín. ṣé ẹ lè mú gẹ́gẹ́ bí ok kárí yín nìrí olùṣọ́ ẹni tó wà nítorí pé kájálé ọ̀gá náà ni so inú wa máa dùn ọ̀fíṣíálì kẹfì aṣọ yín àkàṣọ tẹ ni wọ́n fi jábàálẹ̀ àwọn obìnrin yẹn ṣé ẹ lè mú wa lọ síbi tó wà. bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ bí. ó yá ṣẹ́ṣẹ́rì bí ẹ gbogbo ilé iṣẹ́ ń lọ tàbá iṣẹ́ inú ká iṣẹ́ gbangba eléyìí ṣe pé bí awọ́ríyọ̀ ní nínú gúrùpù nínú pílàfọ́ọ̀mù ẹ̀já jáde ṣiṣẹ́ ṣé wọn àti wọn fi jábàálẹ̀ wọn yìí aṣọ ìjẹ̀rẹ̀ ẹ̀mẹ́ ti rẹ́jẹ̀ ẹ ti rí Yorùbá nation no going back. ṣe rí bẹ́ẹ̀. kọ́tọ́ Fúlàní ṣe mọ́ júlẹ̀ ń wò yìí. mo rò pé náà 3 ni wọ́n jábàálẹ̀ wọn. ọ̀nà kan ti káṣọ lọ. àwọn sisi méjì àgbàlagbà obìnrin. àwọn sisi mélòó. sisi méjì. wọ́n jábàálẹ̀ wọn. bẹ́ẹ̀ni àti àgbàlagbà ẹ̀yọ̀ kan ọmọ bíi 15 to 16 years. ọmọ 15. ṣé wọ́n kó àwọn náà lọ ni. wọn ò kó wọn lọ àwọn yẹn. wọ́n kọ́ rí ipò àwọn yẹn.